Ẹ káàbọ̀ sórí ìkànnì wa. Ẹ wò ó pẹ́pẹ́yẹ pọmọ ìfarabalẹ̀ fún adáadáa fídíò tó ń ṣòlẹ́gbẹ̀ẹ́ wa. A sì máa plẹ̀ fún yín ẹ̀wẹ̀ ní ló bá jẹ́ tuntun tútù bẹ́ẹ̀ pè àṣírí. Àwọn àṣírí ńlá lẹ́nu yìí tún nínú fídíò tí a wò lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ wò ó mẹ́wàá ṣẹlẹ̀. Ẹ wò ó mẹ́wàá ṣẹlẹ̀ ní ìtú àṣírí. Àwọn àṣírí tẹ́gbẹ́tẹ́ nǹkan máa gbọ́. Ẹ máa ṣe ẹ wò ó láì fòpá pọ̀lọ̀pọ̀lọpọ̀ ìdúpá ìgbà àkọ́kọ́ ní tẹ̀dá àkọ́kọ́ ni. Ẹ bá subscribe pẹ̀lú like comment kẹ́ ṣí ẹlẹ́mìí ìjọba fàánù content nígbà púpà. Lóòkè ìta bá fi lè tẹ̀lé màá ṣọgbọ́n ìmọ̀ tí ó gẹ́mù sọ pé fídíò wọn àlẹ́ ìta máa bí èfún fídíò náà rèé ẹ̀ka jọjọ gbádùn ẹ̀. Torí bàbá òdì sọ pé ẹ mọ̀ mí. Bàbá ẹ dákun mo bẹ̀ yín. Ẹ lọ gbìyànjú àti fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n o. Ẹ lọ gbìyànjú láti fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. Ọjọ́ orí ní kékeré lẹ fi jọba. Àmọ́ ẹ tún kéré náà o. Nítorí pé ẹni tó bá ti above 40 tó ti wọ 50 onítọ̀hún kì í ṣọmọdé wọn àgbàlagbà ni. Àmọ́ ọ̀tọ̀ ni ọgbọ́n ọjọ́ orí, ọ̀tọ̀ ni ọgbọ́n ipò. Bàbá ẹ jọ̀ọ́ ẹ lọ gbìyànjú, ẹ lọ fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n lórí ipò tẹ́ wà. Ó láwọn ibi tó yẹ kí n sọ̀rọ̀ débẹ̀ ọ̀gbìn ní sọ̀rọ̀ débẹ̀ torí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, torí Ọ̀yọ́ ti ṣe nǹkan rere fún wa nílẹ̀ Yorùbá. Ọ̀yọ́ mo kí gbogbo yín o, Kẹ́mi Ọláògùn má dùn mí o. Tá a bá ń bá ẹmí inú ṣáláńgá ló tọ́ sí, ìṣẹ̀lẹ̀ ìjọsìn rárá. Ìdọ̀tí rẹ̀ Ọ̀yọ́ ò dísáàfù ẹ̀, Ọ̀yọ́ ò dísáàfù embarrassment. Kábíyèsí Ọ̀wádé, kábíyèsí Ọ̀wádé, kábíyèsí Ọ̀wádé, pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín sà, pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín o. Nǹkan tẹ́ ẹ ṣe yìí òun ló yẹ kí Ọ̀nìrìṣà ṣe nígbà tí bàbá wa Ògúngúrùsì tó kọ́kọ́ jẹ ọba. Torí bàbá kì í ṣe pé wọn ò tí ì gbọ́ wípé Ilé Ifẹ̀ ní gbogbo ọmọ Oòduà, ọmọ Yorùbá, ọmọ adúláwọ̀, ọmọ káàrọ̀ oòjíire ibẹ̀ láti ṣẹ̀ wá, orísun wa ni, kì í ṣe pé wọ́n gbọ́. But ìgbà tí Ọ̀nìrìṣà wọlé lọ́jọ́ náà lọ́hùn, wọ́n grant interview. Ọ̀nìrìṣà wá ní ọmọdé làwọn, pé àwọn ò lè sọ wípé olórí làwọn, wípé torí àwọn bàbá kan níbẹ̀ tán tún dàgbà jù àwọn lọ, pé èèyàn gbọ́dọ̀ forí balẹ̀ fún wọn, kéèyàn súnmọ́ wọn. So ọgbọ́n a lè jọ ìmọ̀ àgbájọwọ́, ó ti yé yín, ó máa ipò ìlú, ìtẹ̀síwájú ìlú máa wá jẹ́ àgbájọwọ́. Bàbá ẹ má jẹ́ kí àwọn ọmọ atọ̀húnrìn wá, àwọn ọmọ akótilétà, ẹ má jẹ́ kí wọ́n máa fi ọ̀rọ̀ ẹnu tá ìdọ̀tí bá yín. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí yín ní Ẹdó. Nǹkan tó ṣe yẹn ni pé òun bá bàbá mi jà, àbí òun bá bàbá mi jà, èmi náà fojú rẹ̀ gbolẹ̀. Bàbá mi ṣé ẹ mọ̀ pé kò sẹ́ni tẹ́ ẹ máa ná bàbá ẹ̀ lójú ẹ̀ tó máa rí yín tó máa rẹ́rìn sí yín ṣá. Ẹlẹ́ẹ̀kejì sà, ká dọ̀bálẹ̀ fún rárá, kò máa sọ pé ká má gà. Bàbá lórí ọ̀rọ̀ yìí jù mí, èyí ò jù ẹ́. Bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ o, ẹ bọ́lẹ̀ ń bẹ̀ o. Bàbá ẹ má wo Ògúngúrùsì tó wà ní orí adé àpèrè Orísun, ẹ má wo tọjọ́ orí wọn o. Mo ń sọ fún yín o, èmi ò wá ṣọ̀tẹ̀ ń bí o. Àmọ́ ìdọ̀tí tó bá máa ta bá ìlú Ọ̀yọ́ lápapọ̀ mi ò fẹ́, gbogbo wa láàjọ fẹ́. Mi kì í ṣọmọ Ọ̀yọ́ o, àmọ́ bàbá mi náà lẹ jẹ́ o. Kò yẹ kí ìdọ̀tí máa ta bá ilẹ̀ Yorùbá kan àbí ilẹ̀ káàrọ̀ oòjíire kan, káwa ọmọ original blood bẹ́ẹ̀ dẹ̀ máa rẹ́rìn ká dẹ̀ wà òkè. Ẹ wo ẹni tó sọ pé kẹ sún sọ̀hún, ẹ wo wọ́n yẹ ṣọwọ́ báyìí. Wọ́n ti sọ pé kábíyèsí bàbá, káwọn ẹ̀ṣọ́ yín kọ́ wá ràgàbò yín, kẹ́ dìde kẹ́ wá lọ jókòó síbòmí. Wọ́n ṣe yẹn o. Ẹwẹ́ ní tí ò tó yín, ẹwọ́ yìí ṣọwọ́. Bàbá mi Aláàfin Ọ̀yọ́, ọ̀rọ̀ yín di pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bàbá ìjọ mo bẹ̀ yín. Ẹ wo orí ti ẹ̀yọ telu tí ń ṣe telu, tó bá yẹ pé Ràṣídì ní bóyá lẹ́lẹ̀ ní ó jókòó sí. Bó ṣe rí kò pọ́n kábíyèsí ilé kó jáde kó máa tàbùkù kábíyèsí ẹgbẹ́ ẹ̀. Kò tọ́ sí o. Ṣé wá rí tírú nǹkan bẹ́ẹ̀ bá wá fẹ́ ṣẹlẹ̀, tá a bá rí èèyàn kan tó dìde ní sàkání yín tó tàbùkù síbòmí, ó yẹ kẹ́ ẹ ti tètè pé wọ́n lẹ́ bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́. Tí n bá ṣe prógrámù kan tí ò dáa tó fẹ́ dà kó fẹ́ rọ́ǹgì díẹ̀, mo jẹ́rìí bàbá mi akọni olóyè Adéyẹmọ á pè lẹ́sẹ̀kẹsẹ̀ ní Saheed delete fídíò yẹn, mi ò fẹ́ delete kò yẹ kó rí bẹ́ẹ̀, má sọ bẹ́ẹ̀ mọ́, má ṣe kíní kan mọ́. Olóyè Sunday Igboho kìlọ̀ fún mi kì í ṣọ̀rọ̀ ìgbà méje pé má bu ọba kankan mọ́ Saheed, má bu ọba kankan mọ́. Àwọn ọba yẹn wọ́n dúró tì wá o, má bu ọba kankan mọ́. Wọ́n wá ṣàlàyé àìmọ̀ lèmi fi máa ń bú ọba ńgbà kan, mo ti bú ọba rí àìmọye kí ló kan rú àwa yìí. But nǹkan tí ò dáa kò yẹ ọmọlúàbí. Wọ́n wá sọ ìtàn bí Ilé Ifẹ̀ ṣe jẹ́ fún mi,
bàbá mi ń bẹ nínú àwọn tó sọ fún mi mo wá realize pé mo ṣe mistake o, mo wá tètè lọ make a correction. Ṣé wá rí kó yẹ mí, àwọn èèyàn rí pé ọmọ yìí ṣe mistake lóòótọ́ àmọ́ fúnra ara ẹ̀ náà ló wá lọ ṣe correction as how, but ó dáa kẹ́lẹ́bi tètè mẹ̀bi ẹ̀ lẹ́bi kó má bàa tẹ́. Mo pòwe yẹn fúnra mi ni mi ò pa fún yín bàbá o, ẹ má jẹ́ kán yọ ọbẹ̀ yẹn fún yín o, tó láwọn alábòsí wà tó tẹ̀lé yín tán bá yín sùn tọrọ. Bàbá ẹ lọ jáwọ́ nínú èyí jù ní ìwọ òjò ẹ o, ẹ dákun mo bẹ̀ yín bàbá mi, mo forí adé bẹ̀ yín. Tó bá jẹ́ pé ẹ wò pé bí wọ́n ṣe bó ṣe yẹ kán ṣe fún yín tó, ẹ padà síbẹ̀ o, ẹ jẹ́wọ́ o, ẹ padà síbẹ̀ lọ ṣe o. Orí ibi tẹ́ wà yẹn orísun tóbi tó tóbi ni o. Àwọn tẹ́ kó dání pọ̀ o, àwọn tẹ́ kó dání pọ̀ o. Aláàfin Ọ̀yọ́ orí àpèrè yẹn, orí àpèrè tó mọ́, orí àpèrè ńlá ni o, kì í ṣe orí àpèrè yẹpẹrẹ o. Ẹ má wá jẹ́ ká torí ìwà tó ń bẹ nínú wa ká wá borí àpèrè jẹ́ ìjọ. Kò sí irú kan báyìí lọ́dọ̀ yín sí àwọn sọ́tánì wọ̀nyẹn o, kò sí irú kan báyìí lọ́dọ̀ yín sáwọn ẹ̀mí àwọn yẹn bàbá. Ó ṣe wá jẹ́ pé lórí Yorùbá sí Yorùbá náà wọ́n fẹ́ máa takò ọ̀rọ̀ sọ síra wọn. Ṣé dìídì Ọlọ́run má jẹ́ kí dìídì wá. Bàbá mi fẹ́ sọ̀rọ̀ jù, mo wá gbà yín lámọ̀ràn ni bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ nínú èyí dùn èyí òjò ẹ kò lè pè yín o. Ṣé rí gbogbo àwọn ọba tó kù pátápátá ẹ lè dọ́dọ̀ Ṣọ̀ún kó pọ̀ yín lé, ẹ má jẹ́ tàn yín. Ẹnu ọjọ́ mẹ́ta yìí ọba Ṣakí wá kí yín, ọba Ṣakí wá kí yín, ṣọba Ṣakí ni ẹ má jẹ́ ń ṣe mistake ẹgbẹ́ correct ni o. Ọba Ṣakí wá kí yín, ó wá ń tàkù ọ̀rọ̀ sọ sí Ọ̀nìrìṣà, ọba tó jẹ́ pé gbogbo àwọn Fúlàní ti gbalẹ̀ ẹ̀tán lójú ẹ̀mí ẹ̀. Ó tún ní bàbá yẹn tún kábíyèsí mi ìfẹ́ sọ pé ẹ lanu gbàgà ẹ má bínú torí nǹkan tí n bá sọ sí yín ẹ tún déwájú gẹlẹ tún sọpọ́tì bàbá yẹn láti tánìṣì orí àpèrè. Mo sì wò yín mo rẹ́rìn bọ́ mi ìfẹ́ bá yín create nuisance ní ò jẹ́ kí n sọ̀rọ̀ lọ́balọ́ba dé. Ọṣẹ mo kó sílẹ̀ owó mo fi ṣe, ó pè mí kí n mọ polówó ẹ̀ kí n sì tà, mo sì ń tà mo ń tà dáadáa. Iṣẹ́ tí ò bá jẹ́ ni ò kí ń tà, yes. Ju pé kí wàá máa bá yín dá sọ̀rọ̀ lọ́balọ́ba lọ. Adé wọ́n gbèjà yín bàbá, ẹni bá nífẹ̀ẹ́ yín ò ní bá yín tàkù ọ̀rọ̀ sọ sí Ọ̀nìrìṣà olórí aládé gbogbo kábíyèsí o. Dádì iṣẹ́ mọ̀kọ́ tó ń pè ní mátàgbà mọ́lẹ̀ òun lẹ rí yẹn, sample ẹ̀ lẹ rí ládó yẹn o. Wọ́n kàn máa bá yín jà kiri, wọ́n wá rí bá yín jàjà ariwo, ìjà politics, ìjà silent, ìjà tó jẹ́ pé ẹ ní fúnra. Ẹ wá wo ibi tó ti máa disgrace yín, àwọn seminars, àwọn ibi tó bá ti yẹ kán respect yín wọ́n fẹ́ máa disgrace yín ni o. Mason ti lọ against yín tẹ́ ẹ mọ̀ torí pé àwọn ọba tó kù rí pé bàbá wọn lẹ́ ń bájà wọn lè take care easy pẹ̀lú yín. Ó wá kù bẹ́ẹ̀ bá ṣe understand ọ̀rọ̀ mi sá, ẹ má bínú tó bá lélẹ̀ tí mo sọ tí ò dá o. Àmọ́ tó bá tẹ̀yìn ò bá ti bínú, àwọn tó ń tẹ̀lé yín tó bá fẹ́ bínú kànáà wà nílẹ̀ tán lè lọ kó sí, èmi ò mind. Àmọ́ èmi ni kémi pé yín ṣàkíyèsí gẹ́gẹ́ bí bàbá mi.